wọn béèrè, mo discuss pẹ̀lú wọn pé kí ló dé tí gbogbo ò ṣe wà lójú kan. Wọ́n ní no, àwa máa báṣẹ Yorùbá nation yẹn lọ, àwọn máa tẹ̀ tán pẹ̀lú ọ̀rọ̀ restructure, but àwọn wà lẹ́yìn wa. So kí la tó ní jù bẹ́ẹ̀ yẹn lọ. So lẹ́ẹ̀kan sí bí ṣe ń bá yín sọ̀rọ̀ nísìn, ó wá ti di pé àwọn èèyàn ti wá rí nísìn pé number one, nígbà tí olóyè tó jáde, àwa ta dúró tì í, ta sọ pé yes, in tó gbé dání fact ni, kò ń ṣọ̀rọ̀ pé Fúlàní pa wá nìkan. Ok, ṣé ilẹ̀ Yorùbá nísìn, ṣé economy ilẹ̀ Yorùbá ń ṣiṣẹ́? Kò ṣiṣẹ́. Kò ń ṣọ̀rọ̀ Fúlàní pa wá, wọ́n ti destroy ilẹ̀ Yorùbá débi pé èèyàn kan send message sí mi láàárọ̀ ẹ̀ 10,000 tí ẹnìkan ní kó send sólóyè, by the time tí ẹni yẹn máa fi try kó máa send owó yẹn sí mi, torí pé kò ní 1,000 naira lákàùntẹ̀, wọ́n ti yọ owó yẹn débi pé ó kàn kù díẹ̀ bí almost kò pé 9,000 mọ́. That is how poverty tó ti balẹ̀ ayé jẹ́. But in táwọn èèyàn wá ń rí ni pé wọ́n kàn rí olóyè, but wọ́n ò rí organization tó wà lẹ́yìn olóyè. Kí làwọn organization náà? A ní ìlànà ọmọ Oòduà, a ní Yorùbá self-determination movement, a ní Yorùbá world media, home-based media, and even àwọn tó jẹ́ ti Ìbà Gani Adams tó ń pè ní Yorùbá one voice, wọ́n ò lè múfù ọ̀rọ̀ Yorùbá nation bí olóyè ṣe fẹ́ mú bẹ̀bọ̀. A gbọ́dọ̀ wà diplomatic pẹ̀lú ra wa. Ìyẹn la ṣe ń sọ pé eléyìí máa wá, àjọ máa sọ̀rọ̀, eléyìí máa wá. But problem táwọn èèyàn ní ni pé ṣé gbogbo wa lè jókòó ṣá lè sọ̀rọ̀? Yes. Èmi bí ní pé before the end of this year, ó pẹ́ jù next year, ó yẹ kó pe conference gbogbo ọmọ Yorùbá ká wá jọ jókòó láti discuss pé kí ni way forward. Ṣá fẹ́ dúró nígbà tí Tinubu bá ṣe tán àbí ká push ẹ̀ nísìn? Then ṣé Tinubu wà jẹ́ new látara kó máa fún yín ní restructure? Torí pé tí Tinubu bá lọ ṣe tán tó fún yín ní restructure, àtẹni tó ń béèrè fún restructure àtàwọn tá ń béèrè fún Yorùbá nation, Ọlọ́run má jẹ́ kí àwọn northerner kó fi ìbọn lé gbogbo wa nígbà tásìkò yẹn bá tó. And that is the reason why tí àwa tá gbé Yorùbá nation dání, a lè compare pẹ̀lú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ restructure. Any right lóòótọ́ láti sọ̀rọ̀ nípa restructure, but ṣé Tinubu máa fún yín ní restructure tẹ́ ń béèrè fún? Because máa fún yín ní instances Indonesia àti ìlú kan tó ń pè ní East Timorian. East Timor tá à ń sọ yìí àti Indonesia ló gbẹ́sẹ̀ lé wọn lórí for 30 years. But wọ́n ja ṣégè. Ẹni máa kú, ẹni máa yè. Over 800,000 people died, if not close to 1 million. Nígbà tí wọ́n wá di pé ìjọba military tó ń run ní Indonesia kúrò níbẹ̀, civilian president wọlé, mo rántí orúkọ ẹ̀, mo ti fi ṣe program rí. Within 600 days, ṣé Tinubu ti lò 600 days? Ẹ bá fi sínú comment section. Tàbá calculate iye days tí Tinubu ti lò nísìn, ìyẹn President Bola Tinubu, I'm sure kò ti lò more than 600 days. So gbogbo èyí tóun sì ń sọ ní Ondo pé òun need the time láti lay foundation, ṣé ó dìgbà tó bá pa ló máa lay foundation? Because àwọn tó wà lẹ́yìn Tinubu tó ń pè ní northerner, àwọn Sultan of Sokoto, olórí burúkú ni gbogbo wọn. Àyìn tó ṣe é ṣe ni pé wọ́n fẹ́ bring down Tinubu kó lè fi tiwọn padà síbẹ̀. 600 days ni the president Indonesia tàná ló fi facilitate ìjà tí East Timor ti ń bá Indonesia jà for 30 years. Ló fi fún wọn ní ìtàn pè ní referendum. Referendum tó fún wọn yẹn, òun ló fún East Timor lẹ́ni tó fi di country ní 2002. So ẹ̀yin dẹ̀ ń sọ pé Tinubu gbọ́dọ̀ lò 4 years ìtàn kó tó máa sọ̀rọ̀ restructure, ẹ̀ ń waste time ara yín. Kò ní kankan ṣe rárá. Ìyẹn mo ṣe sọ pé substance Tinubu is not there. Èmi ò believe it. Tinubu can do it if he has the will to do it. Wọ́n kọ́ máa sọ pé ìtò sọ lánàá yẹn, ọ̀rọ̀ tó sọ lánàá yẹn, ó ti ráì pẹ̀lú nǹkan tẹ́mi tí ń sọ bọ̀ for the last 6 months tí Tinubu ti débẹ̀ láti last year pé Tinubu ò lè fún yín ní restructure. Ó ń ga gbogbo wa ní. Òun náà dàbí another 419 because ìdáhùn 419 máa ń ṣe ni pé wọ́n máa tàn yín, wọ́n máa fún yín ní kílẹ̀ rẹ̀ fún àwọn yahoo fi make owó. Wọ́n máa ń scam àwọn èèyàn torí pé ẹni tó ń scam yẹn wọ́n fún ní hope pé ó máa di tó fẹ́ yẹn bóyá ó fẹ́ marry òun ní nǹkan kan. And àdèmọ́ bí gbogbo ẹ̀ ṣe ń lọ.
ṣé nígbà tí hush puppy ń jáde okay ẹ jẹ́ ká lo hush puppy as an example nígbà tí hush puppy ń jẹun tó máa jókòó sórí omi a máa wọ plane a máa ya picture kódà ìyẹn á máa béèrè pé tí olówó ìbátẹ̀ lówó yìí tó yẹ kó máa ṣe báyìí àwa realize àwa kan mọ̀ pé owó tó ná yẹn òun kọ́ ló ní owó jìbìtì ni but nítorí pé Nigerians fúnra ara wọn ó lè pọ̀ láàárín púpọ̀ nínú wa so we prefer somebody tí à ń rí táwọn olọ́kàn báyìí pé yes ẹni yìí ọlọ́run jẹ́ kémi náà nínú owó yìí o later nígbà tó wá lọ bust hush puppy ní Dubai pé owó tó ń ná owó olówó ni òun lọ̀rọ̀ Tinubu wá lọ sọ́ǹdò lánàá ó ní òun sì ń lé foundation ṣé ó dìgbà tí wọ́n bá ṣe kú because àwọn tó fẹ́ ṣe kú wọn ò tí kúrò lẹ́yìn Tinubu wọ́n wà lẹ́yìn ẹ̀ báyìí and ọ̀rọ̀ kú kẹ̀rẹ́ ó lè take out Tinubu because tó bá ń ṣe kú lọ kò sẹ́ni tó lè pa ìyẹn kan bá lè sọ pé kú ò lè possible ní Nàìjíríà máa tán rẹ Amẹ́ríkà sponsor àwọn tí wọ́n ṣe kú ní Guinea wọ́n pè ní General Dombozo àti fi ṣe program èmi ò ní Amẹ́ríkà wà behind the coup fún Nàìjíríà o but evidence show pé kò sí coup tó ṣẹlẹ̀ rí ní Áfíríkà tí àwọn òyìnbó lórí burúkú yìí tí wọ́n mọ̀ nípa ẹ̀ so ẹ̀yin dẹ̀ ń sọ pé a gbọ́dọ̀ fún Tinubu ní time ẹ jẹ́ ká fún ní time yẹn kò sí and that is the reason why we cannot wait for ìjọba Tinubu kó ṣe tán ká tó béèrè fẹ́tọ̀ wa nítorí important nísìn àti bá àwọn ọba sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá àti àwọn tó fẹ́ restructure àtàwọn tá a fẹ́ restructure ẹ pè pàdé gbogbo wa kájọ jókòó kájọ sọ níbo gangan ni à ń lọ because àwọn olóṣèlú nísìn gbogbo wọn sọ̀rọ̀ nísìn wọ́n dákẹ́ because wọ́n ń dúró kí Tinubu tún fún wọn ní go ahead kò sí any house of assembly kankan 419 ní gbogbo wọn títí dé Lagos Ògùn Ọ̀yọ́ Èkìtì Ọ̀ṣun Oǹdó Kwara Kogi gbogbo state yẹn kò sí any house of assembly tó máa fún yín ní support fún Yorùbá nation kódà wọn ní fún yín ní support fún restructure because wọ́n gbọ́dọ̀ dúró fọ́mọ tí Tinubu fẹ́ ṣe. So let me say this again. We are not having the time. Ọ̀rọ̀ Nàìjíríà bó ṣe ń lọ tí àwa tá à ní a fẹ́ kúrò ní Nàìjíríà tá a bá múra dáadáa mo dẹ̀ sọ pé a máa múra ìmúra gidi this time around ju ti tẹ́lẹ̀ lọ a máa dira gidi ọmọ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀ nísìnyí mò ń fi kóòdì bá yín sọ̀rọ̀ ni mo fi gbogbo ẹnu sọ a gbọ́dọ̀ dira dáadáa ju ti tẹ́lẹ̀ lọ nítorí pé tẹ́nìtì bá lọ ṣẹlẹ̀ nínú Nàìjíríà nísìnyí if we are not coming out fully that is the end ṣẹ́rí gbogbo àtẹnudẹ́ restructure àtàwọn tá a fẹ́ restructure every single one of us will be in danger gbogbo ẹnu mo fi sọ. So this is not the time to joke. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ restructure ẹ lagi mọ́ Tinubu kó tètè yọ fún yín àwọn tá a fẹ́ Yorùbá nation ká lagi mọ́ Tinubu.